ẹ̀yin tèmi nílé lóko lẹ́yìn òdì ṣé àlàáfíà ni mo bá yín ẹ káàbọ̀ padà sí orí ètò tiwa ètò tí òwe àti àlọ́ àpamọ̀ orúkọ tèmi kò yí padà Omidan Fìyìnfolúwa láti iléeṣẹ́ Ìwúre Palace ọpẹ́ pàtàkì lọ́wọ́ iléeṣẹ́ Modunja Herbal Drink àti Dr. Prince Ọlámilékan Olówu tí wọ́n jẹ́ olùdarí Ìwúre Palace. Lénìí gẹ́gẹ́ ṣe mọ̀ wípé a máa ń lọ láti ibì kan síbòmíràn ni láti lọ béèrè lórí òwe àti àlọ́ àpamọ̀ lọ́wọ́ àwọn ìyá wa àti àwọn bàbá wa. Ṣé wá rí lénìí mo wà ní ọjà Olóko ní Òkè Ajé ní ìlú Ìjẹ̀bú Òde láti wá béèrè lọ́wọ́ àwọn ìyá wa àti àwọn bàbá wa lórí òwe àti àlọ́ àpamọ̀. Ṣé wá rí lénìí tí mo wá mi ò wá lásán o mo wá pẹ̀lú àwọn ẹ̀bùn tó jọjú àwọn ẹ̀bùn rabandẹ̀ fún ẹnikẹ́ni tí ó bá gba àwọn ìbéèrè mi bó ti tọ́ àti bó ti yẹ. Ní báyìí ẹ jẹ́ ká wọnú ọjà láti lọ béèrè lọ́wọ́ àwọn ìyá wa àti àwọn bàbá wa ká tiẹ̀ fi mọ̀ bóyá àṣà wa bóyá a ṣì ń gbé lárugẹ àbá àti fi pamọ́ sí abẹ́ aṣọ. Ẹ tẹ̀lé mi ká lọ. Ẹ kúrọ̀lẹ́ sà o. Ẹ kúrọ̀lẹ́ o. Yes sà. Ẹ kú ọrọ̀ ajé sà. Ẹ kú àtàárọ̀. Ẹ kúrọ̀lẹ́ sà. Ẹ kúrọ̀lẹ́ mà. Ẹ kú ọrọ̀ ajé sà. Yes ma. Ṣáájú wa. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ jọ̀ọ́ sà Fìyìnfolúwa lórúkọ mi láti iléeṣẹ́ Ìwúre Palace. Ẹ jọ̀ọ́ kí lórúkọ yín sà? Orúkọ mi ni Mr. Ọláníyì Atọ́batẹ́lẹ̀. Iṣẹ́ wo lẹ ń ṣe sà? Iṣẹ́ tí mo ń ṣe mo ń ya fọ́tò mo dẹ̀ tún wa márúwá. Ajá máa wá o. Àmì àṣẹ o. Dádì ẹ jọ̀ọ́ ṣé mọ̀wé. À ń gbìyànjú díẹ̀díẹ̀ a mọ̀ díẹ̀díẹ̀. Ẹ dẹ̀ mà lọ. A mọ̀ àlọ́ díẹ̀díẹ̀. Ẹ lè gbé Gẹ̀ẹ́sì. Mo gbogbo ara mo lè gbé sí. Ó dá yín lójú. Ó ṣọ́ fún mi báyìí. Ó ṣọ́ fún yín pa. Ó ti ṣọ́ jù. Ó yẹ jẹ́ ká lọ. Let's have it. Àlọ́. 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 Mo dúró ọwọ́ mi ò tó mo bẹ̀rẹ̀ ọwọ́ mi ò tó kí ni o. Okay. Ẹ fẹ́ gbà á ẹ ti ń súnmọ́ bọ̀ mo fẹ́ kẹ́ fún mi ní ìdáhùn tó farajọ́ dáadáa. Mo dúró ọwọ́ mi ò tó mo tún wá bẹ̀rẹ̀ ọwọ́ mi ò tó kí ni o. Òkè náà ni ẹ sún mi síwájú díẹ̀ ẹ sún mi síwájú díẹ̀. ṣẹrẹ́dì ó ti sún mi síwájú. Ẹ mọ̀ pé a ti ń pọ̀ gíní látàárọ̀ orí wa ẹ sún mi síwájú díẹ̀ sí i. Ó ṣí o ojú ọ̀run ni o. Náà ni òkè náà ni òkè. Ara o dádì òkè yàtọ̀ sí ojú ọ̀run. Òkè fa ní mi ń gbà yẹn. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì yín ìbéèrè mẹ́ta ni mo fẹ́ béèrè lọ́wọ́ yín. Ṣé wá rí ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta yẹn èyí tẹ́ bá ti gbà ẹ ní àǹfààní láti jẹ ẹ̀bùn sí. So léyìí tẹ́ ti ṣí ìbéèrè alákọ̀ọ́kọ́ yìí ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ó lọ báyìí pé òwe Yorùbá ni. Òwe Yorùbá kan sọ wípé eégún di mẹ́ta àkàrà di méjì eégún di mẹ́ta àkàrà di méjì ẹ bá mi parí òwe yẹn sà. Eégún di mẹ́ta àkàrà di méjì. Eégún di mẹ́ta àkàrà di méjì. Mi ò mọ̀ o. Ẹ jẹ́ kí n bá yín ẹ jẹ́ kí n fún yín ní tíntínní díẹ̀ sí. Eégún di mẹ́ta àkàrà di méjì ẹni tó bá súnmọ́ kíni. Ẹni tó bá súnmọ́ mi ò gbà mi ò mọ̀. Ó ṣí o eégún di mẹ́ta àkàrà di méjì ẹni tó bá súnmọ́ alágbà ni yóò fi àkàrà jẹ kọ. Ìbéèrè yín dádì wa ẹlẹ́ẹ̀kẹta ó lọ báyìí wípé ẹ jẹ́ kí n fún yín léyìí tó rọ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ bí ẹ̀kọ́ èyí tó rọ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ bí ẹ̀kọ́ torí mi ò fẹ́ wá bá yín kí nǹkan máa kẹ́bùn mi lọ bẹ́ẹ̀ yẹn kò dáa. Èmi náà fẹ́ kẹ́ ẹ kú lọ bẹ́ẹ̀ mi ò fẹ́ kẹ́ ẹ kú lọ bẹ́ẹ̀ à ń sin nǹkan lọ́wọ́ ẹ ṣe. Ẹ jẹ́ kí n fún yín ní èyí tó rọ̀. Ṣé mo pé ní ayé àtijọ́ dádì wa ó ní ilẹ̀kùn kan tí a máa ń kàn ká tó lọ kan ilẹ̀kùn àbáwọlé ilé gògó. Ẹ jọ̀ọ́ tí n bá ní kí n béèrè ẹ jọ̀ọ́ kí lórúkọ ilẹ̀kùn yẹn. Àgànràndì. Ṣó dá yín lójú? Ó dá mi lójú Àgànràndì làwọn akọ́kọ́ kàkà tó lọ kan ilẹ̀kùn nulẹ̀. Ok ìbéèrè mi wá lélẹ̀ dádì kí tún wá ní ẹran jẹ.
ẹran jẹ. Look at this dude. Wait till you see the. ẹran jẹ. ìtumọ̀ ẹran jẹ àbí. bẹ́ẹ̀ni ẹran ni. ẹran ni àbí. nǹkan tó wá ṣẹlẹ̀ sí ni pé kí wá ní ìyàtọ̀ láàrin àgànrándì àti ẹran jẹ. àgànrándì ọ̀gá tó ilẹ̀kùn àgànrándì kékeré báyìí ni la máa kọ́ sí ká tó wọlé sínú inú ilé gangan. ẹran jẹ wá ń kọ́. ẹran jẹ wá jẹ́lẹ̀kùn. ẹran jẹjẹlẹkùn. dádì gba ìlàjì nínú ìbéèrè mi ṣùgbọ́n ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín àgànrándì àti ẹran jẹ nǹkan kan náà ní méjèèjì. àgànrándì ọ̀gá tó ẹran jẹ lórí àgànrándì a máa sí ní díẹ̀ báyìí. ṣùgbọ́n ẹ mọ̀ pé àwọn ìlú a máa ní oríṣiríṣi orúkọ tá a fi máa ń pè nǹkan. ní ọ̀dọ̀ tiwa àgànrándì la máa ń pè lọ́dọ̀ tiwa nílùú òkè. bẹ́ẹ̀ ni sà so nǹkan kan náà òun ni àgànrándì nítorí èyí dádì wa máa fún yín ní Modunjọ herbal drink láti ilé-iṣẹ́ Modunjọ herbal drink. ẹ ṣe àdúpẹ́ o iléeṣẹ́ Modunjọ herbal drink ẹ máa ta o ajá máa wọgbá o ẹ ṣe àdúpẹ́ o God bless you ma. ẹ bá wa ṣàdúrà fún iléeṣẹ́ Ìwúre Palace náà bákan náà. Ìwúre Palace òkè lẹ́mọ̀ lọ ẹ̀nì jábọ́ ẹ ti ń lọ sókè báyìí o ẹ̀nì jábọ́ lórúkọ Jésù pẹ̀lú ògo t'Ọlọ́run ẹ̀nì jábọ́ ẹ máa lọ síwájú sí ni kọ́sọ́mọ́ alábàá ká máa yà sọ́dọ̀ yín ẹ ṣe àdúpẹ́. ẹ ṣe gan ni sà ẹ ṣe ẹ káàsán máa o ẹ kú ọrọ̀ ajé mà ṣáájú wa mà fi fọ́lùwà lórúkọ mi ẹ jọ̀ọ́ kí lórúkọ yín mà. Fọláṣadé lórúkọ mi. ẹ kú ọrọ̀ ajé mà. èèyàn wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí i pé mo sọ lẹ́kọ̀ọ́ pé inú ọjà ni mo wà mo dẹ̀ wà pẹ̀lú Mrs. Fọláṣadé ẹ jọ̀ọ́ mà tó bá fẹ́ lókètì yín bo ni wọ́n lè wá. Ìjẹ̀bú Òde níta alápò nọ́mbà 140. nọ́mbà 140. àbí ṣé ẹ lè pe nọ́mbà yín fáwọn èèyàn sódà tabarẹ́ni tó fẹ́ ra àgbọn èkùrọ́ fẹ́ni tó bá máa ń jẹ bàǹgá ṣe ti rí bẹ́ẹ̀ yẹn. Plantain. ọ̀gẹ̀dẹ̀ ṣe ti rí bẹ́ẹ̀ yẹn ginger garlic gbogbo ẹ̀ ló wà níbí báyìí. Cola bigi cola bitter cola banana alum ayu ẹ ṣe gan ni lemon. so mo ní ìbéèrè mẹ́ta fún yín mà tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín. mo gbọ́ ọkọ mi. ṣé wá rí ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ tí ẹ bá ti gba ẹyọ kọ̀ọ̀kan ẹ ní àǹfààní sí ẹ̀bùn kọ̀ọ̀kan ṣe é mà ṣe é mọ̀wé. wàá gbìyànjú. ẹ dẹ̀ mọ̀ àlọ́ àpamọ̀. níwọ̀nba. ẹ lè gbé gẹ̀ẹ́sì. bẹ́ẹ̀ni. ẹ lè gbé gẹ̀ẹ́sì. ṣó dáa yín lójúmọ́ mi pé ẹ jẹ́ ká lọ. àlọ́ ni ìbéèrè yẹn alákọ̀ọ́kọ́ ló dá lé lórí. àlọ́ o. àlọ́. wọ́n ní kí n mú wá mo mú wá. wọ́n ní kí n dá a padà. mi ò mọ àyè rẹ̀ mọ́ kí ni o. wọ́n ní kí n mú wá mo mú wá. wọ́n wá ní kí n dá a padà mi ò mà yé ẹ̀ mọ́ kí ni o. irun orí mi o. ṣó dá yín lójú. ó dá yín lójú. wọ́n gba ìbéèrè alákọ̀ọ́kọ́ o irun orí ni o. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ó lọ báyìí wípé òwe Yorùbá kan sọ pé àkìsà tó ṣe tán àti re àkìtàn ẹ bá mi parí òwe yẹn àkìsà tó ṣe tán àti re àkìtàn. ó rú mi lójú o mi mọ̀ yẹn o. ẹ mọ̀ mọ́mì sọ pé àwọn ò mọ̀ o. bẹ́ẹ̀ni o. àkísà tó ṣe tán àti re àkìtàn ìgbà abẹ́rẹ́ kan ò lè dá a dúró. ìgbà abẹ́rẹ́ kan kò lè dá a dúró. mọ́mì ṣì ìbéèrè ẹlẹ́ẹ̀kejì. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta máa fi ṣe àlọ́ kí ẹ bá lè gbà á torí mi ìfẹ́ wá síwájú yín kẹ́ ẹ má jẹ́ nínú ẹ̀bùn tí mo kó wá. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta lọ báyìí pé àlọ́ o. ọmọ ìyá mẹ́ta kan wà wọ́n jọra wọn àmọ́ ẹrù kan ṣoṣo ni wọ́n rù ẹ jẹ́ kí n tún sọ. ọmọ ìyá mẹ́ta kan wà tí wọ́n jọra wọn ṣùgbọ́n ẹrù kan ṣoṣo ni wọ́n rù kí ni o.
tó sí mi lẹ́nu o. Ọmọ ìyá mẹ́ta. tí wọ́n jọra wọn ẹrù kan náà ni wọ́n sì rù. Orí ni o. mọ́mì ṣí o àrò ni o. mọ́mì bonus question yín kí n tó máa lọ ṣé mọ̀ pé ìgbà mìíràn máa ń wà tí dáàdì bá ṣe nǹkan tó bá dùn yín tó bá ka yín lára orin wo lẹ máa ń kọ fún wọn àbí tó bá pẹ́ yín gọ̀gọ̀ lẹ ṣẹ̀ wọ́n orin wo lẹ máa ń kọ fún dáàdì tó jẹ́ pé á fi hàn pé ọmọbìnrin rẹ̀ máa wá ara wọn máa wálẹ̀ ara wọn máa rọ̀ orin ìfẹ́ wo lẹ máa ń kọ fún dáàdì láti mú inú wọn dùn. Àyànfẹ́ lọ́wọ́ mú sọ fún kò fẹ́ràn rẹ̀. Ẹ̀sìn ayé pápá ẹ̀gbọ́n olúwàgà. Nígbà náà ni bọ́kọ mi tilẹ̀ ń bínú. Tó bá ti lè gbọ́ oore, ara rẹ̀ ó sì wálẹ̀. Ó ti tán síbẹ̀ nìyẹn. Àwọn orin tí mo máa ń kọ nìyẹn. Mọ́mì, fún ìdí èyí, mo fẹ́ fún yín ní ẹ̀bùn ẹgbẹ̀rún 2 péré fún ìbéèrè tí alákọ̀ọ́kọ́ mi tí ẹ gbà àti fún orin tí ẹ kọ fún mi. Mo gbádùn orin ẹ̀ gan. Ẹ gbà mà láti iléeṣẹ́ Ìwúre Palace. Ẹ bá wa ṣàdúrà fún iléeṣẹ́ Ìwúre Palace. Atọ́kùn mi ni mo lè pè yín. Iléeṣẹ́ yín ò ní bàjẹ́ o. Àṣẹ. Kò ní jóná o. Àṣẹ. Yóò máa gbèrú sí ni o. Àṣẹ. Ẹni ṣubú ìdánù o. Àṣẹ. Ọlọ́run á tún wá polongo iléeṣẹ́ yín ju eléyìí lọ o. Àṣẹ. Ẹ mọ̀ ṣe ni o. Àṣẹ. Kò ní bàjẹ́ o. Àṣẹ. Jésù Olúwa wa. Àṣẹ. God, come and protect us. Guide us. Protect us. Kí n tó wá máa lọ mà àmọ̀ràn owó lélẹ̀ fún àwa ọ̀dọ́ ṣe mọ̀ pé àwa ọ̀dọ́ ọ̀sìn a máa ń pera wa ní Gen Z. Àmọ̀ràn owó lélẹ̀ fún wa nípa àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Àmọ̀ràn owó lélẹ̀ fún wa gan. Ọ̀dà atọ́kùn mi ìmọ̀ràn tí mo lè fẹ́ ẹ̀yin ọmọ ọ̀sìn ẹ̀yin ọmọ mi èwe ìṣẹ̀lẹ̀ pé ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ ṣe ti gbọ́. Bẹ́ẹ̀ni. Ẹ má jẹ́ ká kánjú ti rí ọrún torí gbárí ò tó ṣe lọ́bẹ̀. Ẹ jẹ́ ká mọ̀ ní sùúrù ní gbogbo tá a bá ń ṣe ṣe ti gbọ́. Ẹ má jẹ́ ká wo aago aláago ṣiṣẹ́ ṣé ti yé yín ẹ̀yin ọkọ mi ọkùnrin obìnrin gbogbo ọmọ àtọkùnrin àtobìnrin lọ́kọ àwọn obìnrin ṣùgbọ́n nínú tá a bá ti ní sùúrù tá a ti gbàdúrà gbogbo nǹkan tá a nídìí Ọlọ́run á ṣe fún wa ṣùgbọ́n láyé ìsìn àwọn ọmọ kan wà wọn ní yahoo ló lè mówó wá ṣùgbọ́n ní ayé àtijọ́ àwọn ọmọ ayé àtijọ́ ti gbà pé iṣẹ́ ọwọ́ ẹni báyìí ó lògùn owó ẹni torí náà kọ́ mo fi Ọlọ́run bẹ̀ yín ẹ má ṣe bí ayé ṣe ń ṣe ẹ jẹ́ ká nígbàgbọ́ ká ní sùúrù ká dẹ̀ mú ìpamọ́ra ká mọ̀ ṣàwàdà aláwàdà ló lè sọ̀rẹ́ aráyé ká dẹ̀ máa gbàdúrà kókó bẹ̀ ni pé àdúrà ó ṣe pàtàkì nínú ayé onígbàgbọ́ lágbára Ọlọ́run á gbàdúrà wa o ẹ ṣé o. Iléeṣẹ́ yìí ò ní bàjẹ́ o. Ẹ ṣé fún àsìkò yín o. Ẹ ṣé ká sùn máa o. Fi Fọlúwa lórúkọ mi láti iléeṣẹ́ Ìwúre Palace. Ẹ jọ̀ọ́ kí lórúkọ yín mà? Apániṣílẹ̀ Tèmítọ́pẹ́. Apániṣílẹ̀ Tèmítọ́pẹ́ kú ọrọ̀ ajé mà. Yes ma. Ẹ jọ̀ọ́ mà tí bá ní kí n béèrè kí ni ẹ̀ ń tà? Mo ń ta ọ̀fadà rice grade 1 ọ̀fadà rice stone free tí kò ní òkúta kankan. Tí àwọn ènìyàn bá fẹ́ reach out sí Bẹ́ẹ̀ni. báwo la ṣe lè get yín? Ẹ lè get mi lórí TikTok. Okay. Ẹ dẹ̀ lè get mi pẹ̀lú contact mi lọ́wọ́ sórí TikTok mi ọ̀fadà and frozen food in Nigeria. Lórí ohun tó gbé mi wá lẹ́nu Yes ma. mo ní ìbéèrè mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ fún yín. Okay. Mo ní ìbéèrè mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ fún yín. Okay. Ṣé wá rí ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta yìí tí ẹ bá gbà á dáadáa bó ti tọ́ àti bó ti yẹ ẹ ní àǹfààní sí àwọn ẹ̀bùn tí mo kó wá lẹ́nu. Okay. Ṣé ẹ mà lọ? A gbìyànjú ni. Ṣé ẹ mọ̀wé? A gbìyànjú náà. Ẹ lè gbé Gẹ̀ẹ́sì? A try. Ṣó dá yín lójú? A gbìyànjú náà àti lè sọ. Ó dá yín lójú àbí? A gbìyànjú o. Ó yẹ jẹ́ ká lọ. Okay. Àlọ́ o. Àlọ́. Ẹ jẹ́ kí n sọ ọkọ fún yín. Òfin tó dé ni pé ẹni tó bá wà lẹ́gbẹ̀ẹ́ yín wọn ò gbọ́dọ̀ bá yín sọ. Tó bá ti bá yín sọ tẹ́ bá gbàgbọ́ ẹ ti ṣì í. Ó yá ẹ jẹ́ ká lọ. Àlọ́ o. Àlọ́.
àlọ́ o. àlọ́. Bí mo bá ṣí gbogbo èèyàn á rí inú mi, bí mo bá tì kò sẹ́ni tó máa rí inú mi, kí ni o? Ìgbà. Tí mo bá ṣí gbogbo èèyàn ló máa rí inú mi, ṣùgbọ́n tí mo bá ti tì kò sẹ́ni tí ò rí inú mi, kí ni o? Ọyàn. Ọyàn, ṣó dá yín lójú? Ṣó dá yín lójú? Ọyàn. Ṣó dá yín lójú? Nǹkan tí mo fẹ́ nínú. Wọ́n ṣí o, ilẹ̀kùn ni o. Wọ́n ṣí ìbéèrè mi alákọ̀ọ́kọ́. Ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì, òwe Yorùbá ni. Okay. Òwe Yorùbá kan sọ wípé Okay. ẹni tó bá ṣe ìgbọ̀nsẹ̀ sọ́nà ní àlọ, kí ni ó ṣẹlẹ̀? Ọlọ́run máa fẹsẹ̀ kó tó máa ń bọ̀. Ṣé ó dá yín lójú mà? Ẹ jẹ́ kí n bá yín tún ìbéèrè yẹn kà. Ẹ tún kà. Ẹni tí ó bá ṣe ìgbọ̀nsẹ̀ sọ́nà ní àlọ, kí ni ó ṣẹlẹ̀? Ṣé tó bá ń bọ̀ àbí? Ẹ o, tó bá ń padà bọ̀, kí ni ó ṣẹlẹ̀ tó bá ń padà bọ̀? Ọlọ́run máa fojú kò. Ṣé ó dá yín lójú? Ṣé ìbéèrè tẹ́fẹ́ mú nìyẹn, ṣé ó dá yín lójú? Ẹ̀gbọ́n tó wà lọ́kọ́ mi lèmi sí. Wọ́n ṣí o. Wọ́n ṣí o. Kí ni ìdáhùn ẹ̀? Ẹni tó bá ṣe ìgbọ̀nsẹ̀ sọ́nà ní àlọ yóò bá eṣinṣin ní àbọ̀. Eṣinṣin máa wà lórí ìgbọ̀nsẹ̀ tó bá ń padà bọ̀. Wọ́n tún ṣe ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì. Ṣé wọ́n rí ìbéèrè mi ẹlẹ́ẹ̀kẹta? Torí mi ìfẹ́ kàn wá sọ́dọ̀ yín kí n má fún yín ní ẹ̀bùn. Ìbéèrè mi ẹlẹ́ẹ̀kẹta ó lọ báyìí wípé kí ni ìyàtọ̀ láàrin afárá àti afàrà? Ẹ tún pè. Afárá àti afàrà. Afárá òkè lèmi mọ̀ tó ń jẹ́ afárá. Àbí? Afárá, ok, ẹ jẹ́ kí n ṣe báyìí pé kí ni afárá? Kí ni afárá? Òkè ni. Òkè ni afárá. Kí wá ni afàrà? Gbígbé ká ló pé kéèyàn jáfara bí kí ló ń jáfara? Kíákíá bí kò yé mi afárá. Ṣé ó dá yín lójú? Ṣé ó dá yín lójú? Wọ́n ṣí o. Afárá ni igi tí wọ́n máa ń gbé sí orí odò tí ọkọ̀ fi lè gbà kọjá. Ní èdè Gẹ̀ẹ́sì bíi bridge tàbí bíi ladder, ìyẹn ni afárá. Ṣé wá rí afàrà? Irúfẹ́ igi kan ni afàrà. Ok, igi ni méjèèjì. Igi rárá, ọ̀tọ̀ ni igi, afàrà ni igi. Afárá òun ni bí igi tí wọ́n gbé sí orí odò pé kí ọkọ̀, yes, bẹ́ẹ̀ ni, pé káwọn èèyàn fi lè kọjá. Ṣùgbọ́n kí n tó wá máa lọ jẹ́ kí n fún yín ní bonus question. Sọ́dà mi kàn ní wá mi fi ní wá sísọ yín láì máa fún yín ní ìkọ̀kọ̀, mi kàn fẹ́ máa lọ bẹ́ẹ̀ yẹn náà. Ṣé mọ̀ pé tí ọmọ kékeré bá ń sunkún, támọ kékeré bá ń sunkún, olórin tá a máa ń kọ láti fi rìn lẹ́kún, ẹ wá gbọ́ o, orin ayé àtijọ́ ni omi sọ pé orin òde òní o. Ṣé máa kọ́ sìn? Ẹ máa kọ́ fún mi. Ẹ kọ́ fún mi, Mike. Ẹ kọ́ fún mi. Ọmọ mi yóò wá kúrú bèntè kúrú bèntè. Ọmọ mi yóò wá kúrú bèntè kúrú bèntè. Bí òkú o, màá raṣọ fún ẹ. Bí òkú o, màá rẹ̀gbà fún ẹ. Bí òkú o, màá ra. Wọ́n gbìyànjú, ẹ ti pàtẹ́wọ́ fúnra yín, pàtẹ́wọ́ fúnra yín. Kí n tó máa lọ, ẹ jẹ́ kí n fún yín ní ẹ̀bùn yìí. Máa fún yín ní ẹ̀bùn Modunjọ herbal drink. Ẹ wá bá mi ṣàdúrà fún iléeṣẹ́ Modunjọ herbal drink àti Ìwúre Palace. Ẹ bá mi ṣàdúrà fún iléeṣẹ́ náà.
mo ṣàdúrà fún Modújọ́ Abadrin wípé wọ́n máa lọ sókè sí àṣẹ wọ́n máa dìlú mọ̀ọ́ká o àṣẹ Ìwúre Palace náà á máa dàgbà sí o àṣẹ ẹ̀mí dèrò ẹ̀yìn o àṣẹ iwájú lọ́pàá ibi tí ń ré síwájú iwájú lẹ́ máa lọ o. àṣẹ o kí n tó wá máa lọ àmọ̀ràn owó lẹ máa fún àwa Gen Z badi àwa tá a ṣe wà níta àmọ̀ràn owó lẹ máa fún wa lórí àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá àmọ̀ràn owó lẹ lè gbà wá. àmọ̀ràn tí mo lè gba gbogbo àwa tó jẹ́ pé a jẹ́ Gen Z kẹ́rẹ́ wọ́n ṣe máa ń pè wá ní pé kí a má jẹ́ kí àṣà àti ìṣe Yorùbá kó parun. Yorùbá dùn láṣà, Yorùbá dùn lédè, ká máa gbìyànjú láti máa sọ, ká má jẹ́ kí èdè elédè tá à ń sọ kó gba àṣà àti ìṣe lọ ní ara wa. Ẹ ṣé gan ni o, ẹ ṣé gan ni mà, ẹ ṣé fún àsìkò yín, a tún máa ríra ní ọjọ́ mìíràn. Ẹ káàsán máa o. Ẹ káàsán. Ẹ kú ọrọ̀ ajé mà. Àwa nìyẹn o. Fi Fọ́lúwa lórúkọ mi láti iléeṣẹ́ Ìwúre Palace. Ẹjọ́ máa kí lórúkọ yín mà. Orúkọ mi ní Táwà Kálítù Abẹ́rùàgbà. Ẹ kú ọrọ̀ ajé mà. Ẹjọ́ máa ti bá ní kí n béèrè kí lẹ̀ ń tà? Mo ń tẹ ewédú, ilá, ẹ̀fọ́, ṣọkọ, úgú, ebòlò. Tí àwọn ènìyàn wa bá fẹ́ kàn sí yín, báwo ni mo ṣe lè bá yín? Láti bá oníbàárà máa ra ewédú, dọ́sìnì wà, ẹ̀yọ wà. Ṣé ti gbọ́ èèyàn wa nílé? Wọ́n ní ewédú tó jọjú ní gbèsè. Mo máa rẹ ẹyọ kan kí n tó lọ. Kò sí wàhálà. Lórí ohun tó gbé mi wá síbí báyìí lẹ́nu mà, mo ní ìbéèrè mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lórí òwe àti àlọ́ àpamọ̀ lẹ́nu. Ṣé wá rí tẹ́ bá ti wá gba ìbéèrè mi mẹ́tẹ̀ẹ̀ta, ẹ ní àǹfààní sí àwọn ẹ̀bùn tí mo kó wá lẹ́nu lójú ẹsẹ̀ lẹ́ máa gbà. Ṣé ẹ mọ òwe mà? A gbìyànjú. Ẹ mọ àlọ́ àpamọ̀? A gbìyànjú tí ìbéèrè yóò bá le. Ṣé ó dá yín lójú? Tí ìbéèrè yóò bá ti le. Ṣé ẹ lè gbé gẹ̀ẹ́sì? À gbé gẹ̀ẹ́sì. Ẹ lè gbé gẹ̀ẹ́sì? À gbé gẹ̀ẹ́sì. Wọ́n mi sọ pé àwọn lè gbé gẹ̀ẹ́sì, ó yẹ jẹ́ ká lọ. Ìbéèrè yẹn alákọ̀ọ́kọ́ ó bẹ̀rẹ̀ láti orí àlọ́. Àlọ́ o. Àlọ́. Ìyá Rúgúdú pọn omi sínú. Kí ni o? Ìyá Rúgúdú pọn omi sínú. Kí ni o? Ìyá Rúgúdú pọn omi sínú. Bẹ́ẹ̀ ni mà. Oyún. It's not possible. It's not possible. Ṣé ó dá yín lójú mà? Ó dá mi lójú. Ó dá yín lójú. Mọ́mì ṣí o, àgbọn ni o. Ìyá Rúgúdú pọn omi sí inú, àgbọn ni. Wọ́n ṣí ìbéèrè alákọ̀ọ́kọ́. Ìyá Rúgúdú pọn omi sínú. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì mi lọ báyìí. Ohun tó dé ni wípé ẹni tó bá wà lẹ́gbẹ̀ẹ́ yín wọn ò gbọ́dọ̀ bá yín dáhùn ẹ̀. Tẹ́ni ẹ bá mọ̀ tán bá bá yín dáhùn ẹ̀ tán bá gbà lótìtọ́ àti lódodo, ìyẹn túmọ̀ sí wípé wọ́n ti ṣì nìyẹn. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì yín lọ báyìí wípé òwe Yorùbá ni. Ẹ bá mi parí òwe yìí mà. Gbogbo ọ̀pẹ kọ́ ni. Ẹ bá mi parí ẹ̀. Gbogbo ọ̀pẹ kọ́ ni. Onímàrìwò. Gbogbo ọ̀pẹ kọ́ ni kí ni ń ṣe? Gbogbo ọ̀pẹ kọ́ ni. Gbogbo ọ̀pẹ kọ́ ló ń so àbí kí ni ìtumọ̀? Òwe ni ẹ bá mi parí ẹ̀ náà ni. Gbogbo ọ̀pẹ kọ́. Gbogbo ọ̀pẹ. Ẹ gbìyànjú mọ́ mi. Gbogbo ọ̀pẹ. Gbogbo ọ̀pẹ kọ́ ní so ẹ̀yìn. Mọ́mì ṣí o. Títún ni. Gbogbo ọ̀pẹ kọ́ ló ní gbàngbùn. Ó tán gbàngún. Ǹjẹ́ Gbogbo gbàngún? ọ̀pẹ kọ́ ló ní gbàngbùn. Ǹjẹ́ gbàngún? Onígbà àwọn tó máa ń àwọn akọ̀pẹ tó máa ń gùn. So kò kí ń ṣe bẹ́ẹ̀ ni kò kí ń ṣe gbogbo ọ̀pẹ náà máa ń gùn. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta mi. Nígbà tí mo gbà nù rẹ̀. Ó wá lọ báyìí wípé ẹ jẹ́ kí n fún yín lówe tó rọ̀ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀. Òwe tó rọ̀ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀. Torí mi kàn fẹ́ wá síwájú yín kí n kàn máa kó àwọn ẹ̀bùn mi tó jọjú yìí kí n kàn máa kó lọ bẹ́ẹ̀. Òwe Yorùbá kan sọ pé òkété fẹ́ iyán jẹ. Òkété ó fẹ́ iyán jẹ. Ṣùgbọ́n kí ni o? Òkété fẹ́ iyán jẹ. Òun náà fẹ́ jẹ iyán. Ṣùgbọ́n kí ni o? Òkété fẹ́ iyán jẹ. Ẹ bá mi gbìyànjú. Ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ yẹn rọ̀. Òkété fẹ́ iyán Ó jẹ. rọ̀, ẹ bá mi gbìyànjú. Òkété fẹ́ iyán jẹ.
ẹ bá mi gbìyànjú mọ́mì. Òkété fẹ́yọ̀ jẹ mi mọ̀ tún mẹ́ òkété fẹ́yọ̀ jẹ. mọ́mì ṣí o òkété fẹ́ iyán jẹ ṣùgbọ́n ilé rẹ̀ ò gbódó. kò gbódó kò gbẹ̀yìn. òkété fẹ́ iyán jẹ ṣùgbọ́n ilé rẹ̀ ò gbódó. ilé ò gbódó. mọ́mì kí n tó máa lọ mo fẹ́ fún yín ní bonus question kan. ṣé mọ̀ pé ìgbà mìíràn máa ń wà tá a bá ṣe nǹkan míì pé ẹ ṣe nǹkan míì fún dáàdì tí wọ́n á bínú orin wo lè máa ń kọ fún wọn tó jẹ́ pé tí dáàdì bá gbọ́ orin yẹn kò sí bí ìbínú yẹn bó ṣe fẹ́ pọ̀ ìbínú yẹn máa lọlẹ̀. ẹ kọ orin yẹn fún mi. olómi má bínú sí mi o bí mo bá ṣe é kó wí fún mi o má bínú olómi o oh my dear wá sùn sáyà mi olólùfẹ́ wá sùn sáyà mi bá ṣe é kó wí fún mi o sitat má bínú olólùfẹ́ mi. Oh my God! Torí tẹ máa kọ fún wọn nìyẹn tá a fi máa balẹ̀. Koríkì díẹ̀ fún. ẹ ti máa foríkì díẹ̀ sí i. Máa foríkì díẹ̀ sórí ẹ̀ máa wú. ọmọ mọ́mì fún ìdí èyí máa fún yín ní ẹ̀bùn owó 2,000 torí pé torí pé ẹ kọrin fún mi ni o ẹ rí pé mo jó lẹ́ẹ̀kan tẹ kọrin fún mi. ẹ bá wa ṣàdúrà fún iléeṣẹ́ Ìwúre Palace. Ìwúre Palace iléeṣẹ́ yóò ní jóná o ẹ ní ṣàṣe tí o àṣẹ iwájú lẹ máa lọ o àṣẹ ẹni dọlárẹ yìí o ọláyìn tó ti lọ wájú kò ní dọlárẹ yìí ẹ máa pa ẹ máa jèrè o. àṣẹ kí n tó wá máa lọ mà kí n tó máa lọ ṣé lórí yẹn ẹ sì máa bá mi kọ́ lẹ́ẹ̀kan sí ẹ máa bá mi kọrin yẹn lẹ́ẹ̀kan sí ẹ máa bá mi fún àwọn ọ̀dọ́ àwọn Gen Z àwọn tá a wà níta ẹ máa bá mi kọ orin yẹn lẹ́ẹ̀kan sí ṣé wá rí oríkì tẹ máa ń kí dáàdì yẹn mo fẹ́ gbọ́ mọ́mì mo fẹ́ gbọ́ mo fẹ́ kórì mi kó máa dìde kórì mi kó máa wú ó yá ó yẹ sáré kọrin yẹn fún mi pápápá torí kì í yẹn mo fẹ́ gbọ́ kórì mi sáré fẹ́ dúró. Oh my dear lẹ́yìn wá sùn sáyà mi olólùfẹ́ wá sùn sáyà mi mo bá ṣe é kó wí fún mi o. Má bínú olómi o. Ọmọ Olúkẹ́rẹ́ Ògbóyè. Ọmọ Ògbóyè gboko. Ọmọ Ògbóko gba ilẹ̀. Ọmọ olóbò láwọn oníṣìwọ̀. Èsì bẹ́rù tó fi bọ́mọ. Ó fi bó lórí láyọ̀ tí ọba. Èmi rè yẹn. Dádì, tí ẹ bá ń rí orin àti oríkì, mọ́mì wọ́n nífẹ̀ẹ́ yín gidi gan-an ni o. Mọ́mì kí n tó wá máa lọ, àmọ̀ràn owó lélẹ̀ fún àwa ọ̀dọ́, àwa tá ń pè àwa ní àwa Gen Z, àwa tá a wà níta, àmọ̀ràn owó lélẹ̀ fún wa lórí àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Ìmọ̀ràn tí mo lè fún wa ni pé ká má kọ èdè wa sọnù, ká máa múra bí ìmúra Yorùbá, ká má gbé ìdí síta, ká má gbọ́yàn síta torí kí ni múmúra oṣù kókó ìrínisí nìsọ̀rí lọ́jọ́ bá ṣe rìn sí láṣẹ máa kó ni orí kí ni èèyàn bá múra jákujàku ọkọ jákujàku náà ló máa fẹ́. ẹ ṣé gan ni mà ẹ ṣé fún àsìkò yín o ajé á máa bùgbàjọ ẹ káàsán máa o. ẹ káàsán. yes ma fi Folúwa lórúkọ mi láti lè ṣe Ìwúre Palace ẹjọ́ máa kí lórúkọ yín ma. Mrs. Ronke Badero. Mrs. Ronke Badero ẹ kọ́ ọrọ̀ ajé mà ẹ kú àtàárọ̀ mà. ẹjọ́ máa ti máa ní kí n béèrè mà kí ni ẹ̀ ń tà. Pọ̀nmọ́ ni mò ń tà. Pọ̀nmọ́ Jẹ̀bú. Báwo ni àwọn èèyàn wá ṣe lè tábàárẹ̀ tó bá fẹ́ ra pọ̀nmọ́ lórí ìkànnì wa báwo ni àwọn èèyàn ṣe lè wá bá yín láti fi ra pọ̀nmọ́ ibo ni ìsọ̀ yín wà ibo lè máa ń dúró sí. Ìsọ̀ mi wà ní Farmer Market ní First Gate. Ẹ ṣé gan ni mà. Mọ́mì mo ní ìbéèrè mẹ́ta fún yín ṣé wá rí ìbéèrè mẹ́ta yẹn tí ẹ bá gba gbogbo ẹ̀ mo ní ẹ̀bùn rabandẹ tí mo máa kó fún yín. Are you serious? Wow. Wow. Ṣé mòwe? Ṣé màálù àpamọ̀? Àlọ́ máa ń gbìyànjú. Ṣé lè gbé Gẹ̀ẹ́sì? Mo lè gbé Gẹ̀ẹ́sì. Ó dá yín lójú? Bẹ́ẹ̀.
ṣó dá yín lójú ó yẹ jẹ́ ká lọ. Ìbéèrè alákọ̀ọ́kọ́ yín àlọ́ ni o ó lọ báyìí pé àlọ́ o àlọ́ oníbàáwí lódìlódì kì í kan ọmọdé níkò àgbàlagbà ní kàn kò kí ni o oníbàáwí lódìlódì kì í kan ọmọdé níkò àgbàlagbà ní kàn kò kí ni o. àjẹ́. Bombastic side eye. àjẹ́ ṣó dá yín lójú mọ́mì ó dá yín lójú gan ó dá yín lójú pa mọ́mì ṣí o ilẹ̀kùn ni o oníbàáwí lódìlódì kì í kan ọmọdé níkò àgbàlagbà ní kàn níkò ilẹ̀kùn ìyẹn ẹnu ọ̀nà àbáwọlé tá a bá fẹ́ wọlé ẹnu ọ̀nà àbáwọlé ṣe mọ̀ pé ní ayé àtijọ́ ẹnu ọ̀nà àbáwọlé ayé àtijọ́ kò tó tìsín ṣé ó ti yé yín bẹ́ẹ̀ mà bẹ́ẹ̀ ni. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì mọ́mì ṣe ìbéèrè alákọ̀ọ́kọ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ó wá lọ báyìí òwe ní ẹ máa bá mi parí òwe yẹn mà. Òwe Yorùbá kan sọ wípé òrìṣà tí wọ́n bá ń fi nǹkan pẹ́pẹ̀pẹ́ bọ òrìṣà tí a bá ń fi nǹkan pẹ́pẹ̀pẹ́ bọ kí ni ó ṣẹlẹ̀ sí òrìṣà bẹ́ẹ̀? òrìṣà ìbejì nìyẹn wọ́n fi nǹkan pẹ́pẹ̀pẹ́ bọ̀. òrìṣà tí a bá fi nǹkan pẹ́pẹ̀pẹ́ bọ kí ni ó máa ṣẹlẹ̀ sí òrìṣà yẹn? tẹni tó bá wà lẹ́gbẹ̀ẹ́ yín bá ti sọ ánsà fún yín tán bá gbà lótìtọ́ àti lódodo ìyẹn túmọ̀ sí wípé wọ́n ti ṣì ẹ́ ṣì torí pé ó ti di òjòrò. òrìṣà tí a bá fohùn pẹ́pẹ̀pẹ́ bọ kí ni ó ṣe irú òrìṣà bẹ́ẹ̀? irú òrìṣà bẹ́ẹ̀ yẹn ó máa ń bínú. ṣó dá yín lójú? ṣó dá yín lójú ẹ bá mi rò mọ́ mi. òrìṣà tá a fi pẹ́pẹ̀pẹ́ ń bọ̀ bẹ́ẹ̀ ni kì í dà wọ́n láàmú. mọ́ mi ṣí o òrìṣà tí a bá ń fi nǹkan pẹ́pẹ̀pẹ́ bọ yóò máa réèyàn bọ́ lásìkò wọ́n mi ṣe ìbéèrè ẹlẹ́ẹ̀kejì. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta èyí tó jẹ́ ìbéèrè tó ká díẹ̀ ó lọ báyìí wípé kí ni ìkárà? kí ni ìtumọ̀ ìkárà? bẹ́ẹ̀ ni mà. mi ìmọ̀ o. mọ́mì láwọn ò mọ̀ o ó túmọ̀ sí pé kéèyàn yára sí nǹkan kéèyàn kó yára sí nǹkan kéèyàn ṣe kíákíá lórí nǹkan kéèyàn jára mọ́ nǹkan. mọ́mì mo fẹ́ fún yín ní bonus question torí mi fẹ́ wá mo fẹ́ fún yín ní ìbéèrè tó jẹ́ bí bonus torí mi fẹ́ wá síwájú yín kí nǹkan máa lọ bẹ́yìn mi tẹ̀ fẹ́ wá rárá. mọ́mì ṣé mọ̀ pé tí ọmọ kékeré bá ń sunkún tẹ̀fẹ́ rẹ̀ lẹ́kún bóyá kó sùn ni àbò ó ń ṣèjọ̀gbọ́n dẹ̀fẹ́ sùn ẹ wá wò pé orin wo ni mo lè kọ fún un ẹ fún mi ní orin ayé àtijọ́ tó máa ń kọ fún ọmọ kékeré tẹ bá fẹ́ kó lọ sùn. mọ́mí ó yá mo ti ń gbádùn orin yẹn. yéèké ọmọ mi yéèké. ẹ bá mi kọ́ lẹ́ẹ̀kan sí. yéèké ọmọ mi yéèké yéèké ọmọ mi yéèké yéèké ọmọ mi yéèké. ìwọ ni ó raṣọ fún mi o yéèké ọmọ mi yéèké. ẹ ṣé gan ni mà. fún ìdí èyí máa fún yín ní ẹ̀bùn Modunjọ herbal drink láti ilé-iṣẹ́ Modunjọ herbal drink ilé-iṣẹ́ tí ó ń ṣe àgbo tó ń ṣe oògùn fún jẹ̀díjẹ̀dí ara ríro ọ̀pá ẹ̀yìn àtẹ̀kọ́lé ọmọkùnrin àti oríṣiríṣi àwọn oògùn mìíràn
àti àwọn oríṣiríṣi oògùn mìíràn. Ẹ jọ̀ọ́ mà ẹ bá mi ṣàdúrà fún ilé-iṣẹ́ Modunjọ Herbal Drink àti ilé-iṣẹ́ Ìwúre Palace. Ẹ bá mi ṣàdúrà fún ilé-iṣẹ́ méjèèjì. Ilé-iṣẹ́ yóò ní jóná o. Àṣẹ. Ẹ máa lọ ẹ máa bọ̀ rí o. Àṣẹ. Ẹni rárá kó bá o. Àṣẹ o. Ẹni kó bá yín o. Àṣẹ o. Ẹni náà kì í kó bá yín o. Àṣẹ o. Lọ́síwájú rẹ̀ lẹ́yìn máa rí. Àṣẹ o. Àṣẹ o. Ó kú ilé-iṣẹ́ Modunjọ Herbal Drink. Ilé-iṣẹ́ Modunjọ Herbal Drink. Ẹ máa lọ ẹ máa bọ̀ rí o. Àṣẹ. Àṣẹ. Owó ire o ẹ máa ta o. Àṣẹ. Ẹ ṣé gan ni mà. Mọ́mí kí n tó wá máa lọ ẹ jọ̀ọ́ àmọ̀ràn wo lẹ ní fún àwa ọ̀dọ́ àwa tá máa ń pera wa ní Gen Z badi tó jẹ́ pé spray la máa ń sọ ẹ jọ̀ọ́ mà àmọ̀ràn wo lẹ lè fún wa nípa àṣà bẹ́ẹ̀ ni àmọ̀ràn wo lẹ lè fún wa nípa àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Àtútọ́lá. Àmọ̀ràn wo lẹ lè fún wa. Tí mo lè fún yín ni pé wọ́n mi tọ̀ yín àmọ́ tí mo lè fún yín nípa ilé-iṣẹ́ yín àbí. Bẹ́ẹ̀ ni àwa ìran Gen Z àwa tá à ń pera wa àwọn ọmọdé ìsìn tá à ń pera wa ní Gen Z àmọ̀ràn wo lẹ lè fún wa nípa àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Àwọn tẹ́ ń pera ní Gen Z àmọ́ tí mo lè fún yín ni pé ilé ọkọ rere lẹ máa yà sí. Ẹ bá dẹ̀ ti dé ilé ọkọ yẹn kẹ̀ ẹ gbọ́ ti ìyá ọkọ kẹ gbọ́ ti bàbá ọkọ kẹ̀dẹ̀ gbọ́ tọkọ kẹ nítẹ̀rí bá ń lé kẹ̀dẹ̀ tọ́jú àwọn ọmọ tí Ọlọ́run fún yín. Ẹ ṣé gan ni mà ẹ ṣé fún àkókò yín ẹ ṣé o á tún máa pàdé nígbà mìíràn. Àmín Ọlọ́run. Jù báyìí lọ lórí ètò tiwa tòní tó o bá ní òwe àbí àlọ́ àpamọ̀ tí o fẹ́ kí á mọ̀ o lè fi ránṣẹ́ sí wa ní abala àríwísí àbí o tiẹ̀ fẹ́ jẹ́ onígbọ̀wọ́ ètò wa àbí o fẹ́ jẹ́ alágbàtà Modunjọ Herbal Drink o lè kàn sí wa ní abala àríwísí. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ ilé-iṣẹ́ Modunjọ Herbal Drink àti Dr. Prince Ọlámilékan Olówu tí wọ́n jẹ́ olùdarí ilé-iṣẹ́ Ìwúre Palace. Lórí ètò yìí lórí àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá a ò ní rí jù báyìí lọ. Lẹ́ẹ̀kan sí orúkọ mi kò yí padà Omidan Fìyìnfolúwa ó dìgbà kan náà.